gbogbo mẹ́gbà mọ́ LISABI o. Ṣé kò pọ̀ létí yín ní owó lọ́wọ́ ajé? LISABI ló jáde yóò gbogbo ẹ̀yin ọmọ Ẹ̀gbá. Gbogbo ẹ̀yin tẹ́ bá kí sọmọ Ẹ̀gbá ní ẹ wá wo LISABI o. Iṣẹ́ takuntakun ni lateef Adedimeji gbé jáde. Ẹ̀gbá mọ́ LISABI ọmọ agbóhùn gbàkàlà. Gbogbo ọmọ Ẹ̀gbá o, ẹ wá wo LISABI o. Ó yẹ kó ti mọ̀ pọ̀ nínú etí yín. LISABI ló jáde. Ẹ dákun ẹ wá wo LISABI o. Gbogbo ọmọ Ẹ̀gbá tí ó bá wo LISABI, ẹ rí pé lójú ti ńláńlá ni. Ẹ wá wo LISABI, ìtàn ìdílé bàbá yín, ìtàn lé bàbá yín rè. Ẹ wá wo LISABI o. Gbogbo obìnrin jogún ọlá, ẹ wá wo LISABI o. Lateef Adedimeji ṣiṣẹ́ lájáde. Ẹ wá wo LISABI o. Premier TV on 27 of this month ní ó jáde. Ẹ wá wo, ẹ wá wo, ẹ wá wo LISABI o. Èrò ọ̀tún ẹ wá, èrò òsì ẹ wá. LISABI ló jáde sí ní mọ́ tuntun ní gbogbo ọmọ Ẹ̀gbá. Ẹ̀sìn mi kájọ lọ òwe, ẹ̀sìn mi kájọ lọ wá. Ilé LISABI ẹ̀sìn mi kájọ lọ, ẹ̀sìn mi kájọ lọ òwe, ẹ̀sìn mi kájọ lọ wá. Nílé Olúmọ ẹ̀sìn mi kájọ lọ. Ẹ̀gbá mọ́ LISABI ọmọ agbóhùn gbàkàlà. Nílé bàwà o, yùmùyùmù lóró òkè, nàmùnàmù lóró òkè lé bàbá tó gbé bí yín lọ́mọ. Ẹ̀gbá mọ́ LISABI ọmọ agbóhùn gbàkàlà. Wọ́n mọ́mi sẹ́mi ní Mọ́kà, wọ́n wá mọ́mi kan lẹ́gbà lágé. Wọ́n gòkè àràfá ní Mọ́kà, wọ́n gòkè Olúmọ lẹ́gbà lágé. Ẹ̀gbá mọ́, Ẹ̀gbá mọ́, Ẹ̀gbá mọ́ LISABI ọmọ agbóhùn gbàkàlà. Ẹ wá o, Lateef Adedimeji pé gbogbo ẹ̀yin ọmọ Ẹ̀gbá kẹ́ ẹ wá wòran. Wọ́n ní bójú bá ṣe méjì, àwòrán kedere ni. Tètè ló ṣe méjì, wọn ayẹ ẹ̀nà. Bí bàdí bá ṣe méjì, wọn àjòkó lórí ẹni téńté. Gbogbo ẹ̀yin ọmọ Ẹ̀gbá, ẹjọ́ mọ̀ pọ̀ nínú etí yín kó mọ́ ó yeyeye. Pé Ẹ̀gbá mọ́ LISABI, wọ́n tún ti kọ̀tẹ̀ Ẹ̀gbá, wọ́n ti ṣe jáde. Ẹ rí, ṣé dààmú tó dààmú ló yẹ ká sọ ní nígbà tí ń ṣiṣẹ́ lọ́wọ́? Ẹ̀gbá yìí ló tún wá jáde, ó ti jáde. Ẹ dákun ẹ wá wo, ẹ wá wo Ẹ̀gbá mọ́ LISABI ọmọ agbóhùn gbàkàlà. LISABI dé, gbogbo ẹ̀yin ọmọ Ẹ̀gbá ẹ súré kẹ́ dìde. LISABI o. Tán bá wá ní tani kọrin adùn látẹ̀kàn, Àbákẹ́ Akéwì lèmi jẹ́. Làbákẹ́ Akéwì.